Yeah. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Aṣíwájú Bùnmi Azeez. Kí ni mo tẹ̀ fẹ́ sọ? Mo jí láàárọ̀ yìí ni mo wo fídíò kan ní orí Instagram tí Adetoun tó ṣe. Ẹ mọ̀ téèyàn bá tiẹ̀ ti ń ya wèrè látọjọ́ kò yẹ ká máa wò. Let me just tell you people one thing. Àwa Yorùbá kó tó di pé ó máa tó time tá a máa regret pé àbámọ̀. I better kú sọ̀rọ̀ enough of all this celebrity taking advantage to molest the Yoruba heritage, to molest the Yoruba leaders. I understand. Ṣáà àyà wèrè ni. Kò sí nǹkan tó mi jẹ́ celebrity ju pé wọ́n ní access sí social media. Táwa náà l'access sí. Èèyàn mi lára wọn ò tẹ̀ ní làákàyè kò ní ronú kó kàwé. Àwọn bọ́ sórí social media àwọn láfẹ́ máa direct àfẹ́ èèyàn tó pé wọ́n ti kó one follower orí burúkú kan wọ́n ti kó jọ. Ẹ̀yin èèyàn mi ẹ share fídíò yìí. Ẹ má jẹ́ kó jẹ́ celebrity nìkan ẹ máa share fídíò wọn. Enough of all this rubbish. We can't allow all this thing to continue in Yoruba land. Inú bí mi gan gidi. Inú bí mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Torí ó dà pé àwa Yorùbá àfẹ́ nírònú. Àfẹ́ ronú rárá. Torí pé ohun tó tábà tẹ̀ ní ajẹ́ youth àfẹ́ youth kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. But a gbọ́dọ̀ lo làákàyè wa náà ṣàkúrí ni. Ká jẹ́ káwọn èèyàn kan máa manipulate wa online tó pé àwa náà fẹ́ ṣó pé kéde ẹ dúró àwọn ọmọ Ìgbò tó wá kóra wọn jọ yìí you understand mi tó kóra wọn jọ lẹ́ni tó wá ní òbí ṣé bẹ́ẹ̀ lòbí dáa tó ní abẹ́tẹ̀ ti ya wèrè ni no let's just tell ourselves the truth because ó ní nǹkan tó ń bíyàn nu àbí Anambra ìkọlòbí rú ni kí ló wà lánàbra ẹjọ́ kan ṣòyìn ní fọ́tò wọ́n kọ write up about nǹkan tó ṣe ẹjẹ́ kan ṣòyìn ní fọ́tò ṣe bẹ́ẹ̀ rí fọ́tò àti fídíò Èkó Anambra táwa ìmọ̀ dáadáa capital Anambra is Ọ̀ká kí ló wà lọ́ká Ọ̀ká is just a town èyí capital of Anambra is not yet a city làwọn ní èèyàn kan náà fún yín ní bóbò the same Obi ló gbé candidate jáde ní last election Anambra tóun lè dìbò táwọn ọmọ Ìgbò yẹn ò gba candidate ẹ̀yẹ̀wò lọ́wọ́ ẹ̀ bọ̀ tó dọ̀rọ̀ general election wọ́n kún ọmọ wọn wọ́n kún lé wọ́n bẹ̀ sí brand ẹ̀ wọ́n á jẹ́ kó jẹ́ pé òun nìkan ló dà pé ó wà ló ní ọpọlọ lórí àwa ọmọ Yorùbá àwa nílàákàyè mọ́ ọmọ tiwa ò nílàákàyè kátẹ́gbà pé ayé tiẹ̀ ó ti wá tàsìkò ń sì tán wá sọ fún yín pé Èkó ò dáa àwọn ọmọ Ìgbò yìí Èkó ò dáa wọ́n sáwá sẹ́kọ̀ọ́ yẹn abẹ́tẹ̀ ti ya wèrè ṣáà lè yára wa lọ́pọlọ ni Èkó ò dáa wọ́n wá sẹ́kọ̀ọ́ yẹn wọ́n dẹ̀ wá sọ fún yín pé Èkó yẹn wọ́n ti ń sọ lẹ́nu wọ́n ti ń pa lówe fún yín pé Èkó ń ṣèlú anybody pé wọ́n jọ lẹ̀kọ́ ni ta ló lè lọ sọ bẹ́ẹ̀ pé wọ́n jọ lẹ Enugu ọmọ Yorùbá mélòó ló lọ sọ pé wọ́n jọ ní Enugu wọ́n jọ ní Anambra wọ́n jọ ní Abia àwọn elédè wọn á sọ́kò yín lójú pé ẹjọ́ níbẹ̀ ni wọ́n fẹ́ colonize yín directly ẹgọ̀ ẹ̀ ń ṣe bí pé ẹ lajú lórí social media you understand me ẹ jẹ́ kán máa wọnú sáwọn èèyàn yín adarí yín ṣáwọn ṣe lé wọn dáadáa ní ká tẹ̀gbà pé wọ́n ṣèkó dáadáa ṣẹ́nu wọn ni wọ́n ṣèkó yẹn dáadáa wọ́n sáwá sèkó yẹn èèyàn mélòó ní Yorùbá tó lè lọ sílùú wọn àwọn ṣe ń kúrò wá sèkó tán ní kò ṣe dáadáa ẹ ló làákàyè yìí ni ọjọ́ sí kan náà lọ́n kó màgàrú ensars jáde ṣé ensars ní state capital ṣé Èkó ní state capital Nàìjíríà tó kó ensars jáde tó gbé kán lè fi dèkóru tó ń lọlé ọba ẹ̀yin Yorùbá mélòó lè lọ bá Ìgbò ṣe protest wọn ṣe lọlé Obi of Onitsha kán lọ dàbẹ̀rú ilé egun wọn Yorùbá wo ló láyà kó lè lọ ṣé ìjọba wọn ṣe dáadáa ju tiwa ni ṣáà ní ròònù ni ṣáà ní làákàyè ni ṣé ìjọba Ìgbò gọ́vnà wọn ìpín àṣù ti gọ́vnà Abia òní worst gọ́vnà ní Nàìjíríà kò sí kankan tó ṣe rárá ẹ ti rí kán pariwo ẹ̀rí ni ẹ ti rí kán fún lórúkọ burúkú ni àwa títí wá sì bẹ́tà ju tiwọn ẹ mọ̀ pé àìní làákàyè wa ni ẹ mọ̀ pé ìlara àwọn ilé ń ṣe lára wa ni pé a jù wọ́n lọ àtìgbà tí ogun civil war ti ṣẹlẹ̀ tó ti pa àwọn tó jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ wọn tó ti ládarí wọ́n bá ní ibi wọ́n jókòó dáadáa nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lé ní àwọn èèyàn jàkànjàkàn jókòó wọn léèyàn tó lè jókòó fún wọn ṣàrò pé ni wọ́n máa dùn ní nígbà tí bàbá Ọbásanjọ́ bá jókòó ó tún já ń sìn tí Tinubu máa jókòó níbi tó máa ti make decision tí àwọn north tí Babangida máa jókòó tí àwọn èèyàn wọn bẹ́ẹ̀ lórúkọ tó máa jókòó táwọn ò ní ṣàrò pé ni wọ́n fẹ́ dùn sí yín ni wọ́n pàdé ọ̀tẹ̀ pọ̀ láti lò yín against èèyàn yín láti fà yín ṣubú dàbí mo ṣe dà kẹ́ ẹ má jọ lólórí kankan mọ́
kò sí decision tó lè bẹ take ní Nàìjíríà lẹ́yìn tí Yorùbá ò ní adarí tó máa jòkó sórí àga. àwọn ò ní ẹyọ kan tó tún ní tó jẹ́ ojú kó ti kú ti pẹ́ ẹ rò pé ní wọn wá fẹ́ dùn sí yín eléyìí tẹ́ wá ní ọgbọ́n ní ẹ gbọ́dọ̀ focus sí kẹ́pá. ẹ̀yin olòṣì Yorùbá tẹ́ pé ẹ̀yin celebrity àwọn Mr Macaroni ẹ bọ́ síta ẹbẹ̀ sí ń bá ti èèyàn yín jẹ́ àwọn bẹ̀ sí ń support èèyàn wọ́n sìn ẹ jẹ́ sọ fún mi kí ló bí ṣe. ok ṣé òbí tó bá ti débẹ̀ láti protect interest yín àbí nọ́ọ̀tì mélòó Haúsá Fúlàní mélòó lẹ ti rí tó ti sọ̀rọ̀ Àtíkù làbúrú tó bẹ̀ sí ń yẹ ìyá Àtíkù tó ń gbé síta tó ń yẹ̀yẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ èèyàn ti yìn. ṣé Àtíkù ló wá dáa ni? Àtíkù ti ṣe vice president rí ibo ló bá Nàìjíríà dé ó ta gbogbo nǹkan ní Nàìjíríà ọmọ náà ti wọlé tún rí bá Abacha ṣe burú tó Abacha bó ṣe burú tó Buhari sì sọ pé Abacha ò ń ṣe olè pé kí n ṣe nǹkan tó ń rò gbogbo náà ti ṣe ń bilé pé kí n ṣe nǹkan tó àrò nípa Abacha ló jẹ́ wọ́n sì pàpà ń dìfẹ́ǹdì tiwọn. ẹ̀yin Yorùbá ṣe ya nǹkan bí eléyìí nígbà Awólọ́wọ̀ náà bẹ́ẹ̀ ṣe ṣe ní irú àwọn bàbá àwọn bí Akíntọ́lá ṣe ṣe against Awólọ́wọ̀ làwọn Adétóun ṣe ń ṣe ìtàn onígbàgbé irú àwọn Adétóun ọmọ Akíntọ́lá mélòó ló lè jáde lóṣèlú lẹ́ni kó fẹ́ ṣòṣèlú tán ní kàtàn fún but at least Awólọ́wọ̀ àṣírí àna ẹ̀ nígbà tó Ṣíbàjò ń rí contest àna ẹ̀ á ṣe ń sọ pé àna Awólọ́wọ̀ ni àfitajà ọmọ Akíntọ́lá mélòó ló ń jà yé ni káwọn Adétóun kan lọ mọ̀ tí wọ́n wà nù tàn pé ìgbà tí Yorùbá Fúlàní àti ọmọ Ìgbò tán jọ ń dupò ipò ààrẹ àwọn ẹ̀ ló kò díẹ̀ ọ̀tẹ̀ tẹ́ni Yorùbá ò ní ṣe ó dàgbà jù ó ń tọ̀lé ara Àtíkù yá Àtíkù lo 3 months ní Nàìjíríà rí tọ́mátì pa election ló ń lọ Dubai ẹ̀rọ ọmọ Haúsá kan yẹ̀yẹ́ ẹ̀ wá ló dájú èèyàn yìí lẹ́ni ọ̀tẹ̀ yìí ló máa tẹ̀yìn rí celebrity wo celebrity my foot ẹ tún ti dé bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn no ẹni Fúlàní àsìkò tẹ wá tún Fúlàní pa àwọn èèyàn yìí tẹ lọ́pọ̀tínìtì ọmọ yín lè fi gbàjọba bọ̀tọ̀ olóò burúkú ẹ fẹ́ kí ìdí ọ̀tẹ̀ ẹ fẹ́ fi ọ̀tẹ̀ bà nǹkan tó dáa jẹ́ ẹ wá bìlí Fúlàní tó ń pa yín gbà yẹn o kó ṣù kọ̀ntínú ọdún mẹ́jọ sí kátìkù wọlé kó ṣe ọdún mẹ́jọ sí kó jẹ́ 16 years kó kọ̀ntínú ẹni mọ̀ pé ọlọ́ta lábòsí ni yín ẹ wá máa sọ̀rọ̀ tán ẹni torí pé Tinubu ò sọ ẹni tí ń gbà yẹn ṣé Tinubu ò sọ ẹni tí ṣàtìkù ló wá sàn kan gbà yẹn àbí Àtíkù yẹn láwá sọ̀rọ̀ against àwọn èèyàn tó bá ti wà lórí ìjọba ẹ jẹ́ ń gbọ́ àbí tí Òbí bá ti débẹ̀ Òbí láwá protect Òbí àwọn ọmọ Ìgbò tán fẹ́ colonize tó ní Èkó òun ṣe ilẹ̀ Yorùbá lásán pé wọ́n jọ lèkó ni tí Òbí bá ti wá débẹ̀ ẹnu yá wá lè gbọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn aláìní ìtìjú oníjẹkújẹ ẹ̀yàn ọmọ Yorùbá ẹ bọ́ sórí social media ẹ̀ ń claim pé civilize wọ́n bẹ̀ sí manipulate yín lò against èèyàn yín ẹ jẹ́ kí àwọn ọmọ Ìgbò jáde ẹ lọ́wọ́ ìlú wọn dá tó ti yín tán bú yín ni Èkó da Tinubu kó owó ti yín jẹ tí wọ́n tán kó jẹ kí ló ti bá ló ṣe rí wọ́n ṣe ń sálọ Èkó yẹn ẹ ní ìrònú ni àsìkò tí tó ká bára wa sọ̀rọ̀ ẹ ṣe kínní ó kàn wọ́n lára no we can't continue to keep quiet dìgbà tí nǹkan máa fi bàjẹ́ tán kò lè burúburú lẹ́ni Babangida pẹ̀lú nǹkan burúkú tí Babangida ṣe tó àná June 12 still àwọn náà tó bá lórúkọ jẹ́ wọ́n defend ẹni pé nǹkan tó ṣe yẹn kó ní reason èyí ìyá rí Òbí lọ ń kí Babangida yẹn orí wíṣà ni Babangida yẹn wà lẹ́ni tí gbogbo Nàìjíríà sì lọ ń wárí tán lọ ń wárí fún tán lọ ń kí ilé àrí Òbí yẹn tó sì lọ bá Babangida yẹn gbogbo èèyàn wọn lọ fẹ́ dùkú wọn lọ bá Babangida yẹn wọn lọ bá Abdulsalam wọn lọ bá àwọn olórí north wọn lọ bá Ọbásanjọ́ nílẹ̀ Yorùbá àtúfẹ́ ní Tinubu àwọn kò séèyàn tó lè lọ bá kò sádarí tó lè lọ bá nílẹ̀ Ìgbò inú wọn ò dùn sí wọn á fẹ́ pàdé àpọ̀ mọ́ èèyàn tiwa wọn náà ọmọ iná là ń rán síná ọmọ iná là ń rán síná wọn á fẹ́ pàdé àpọ̀ pọ̀ mọ́ tiwa ká fi bàtà ara wa jẹ́ ká wá dà the same level fún wọn ebi tí Nigeria leaders bá ti wá make decision ká má ní representative síbẹ̀ mọ́ àánú yín ṣe ní Tinubu ò dáhùn tán lé ọwọ́ ẹ̀ ń gbọ̀n Àtíkù lọ́wọ́ ògùn Àtíkù lè lọ́mọdé ṣé Òbí kí lè Òbí lè ṣe Òbí láti protect interest yín ẹ̀dẹ̀ ní Fúlàní payé ète ní ọ̀tẹ̀ náà ni but celebrity yamayama wo gbogbo àwọn celebrity Igbo ló ń declare fún èèyàn tiwọn tẹ́ bá fẹ́ declare fún tiwọn bẹ̀ sí ń bú yín ẹ̀yin náà ẹ̀ keep quiet ẹ̀ bẹ̀ sí ń side wọn kò ní dá fún celebrity ilẹ̀ Yorùbá kan bí Tinubu gan bó bá tẹ̀ ń fìdíwọ́ kó débẹ̀ a máa wò kán pa èèyàn bó bá lè kó burú jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká máa yára wa lọ́pọlọ celebrity òṣìwò social media wo
ẹ wo it's better nsìn àwa gan tá a jẹ́ progressive yẹn ká rise against àwọn ọlọ́tẹ̀ tó ń fẹ́ lù láàrin wa ẹ̀ àti fààyè gbà wọ́n jù wọ́n ti ń mọ̀ tá a bá ti jẹ́ kẹ́rù bà wọ́n náà ṣebí nǹkan tí Ìgbò náà máa ṣe fún àwọn lélẹ̀ tó má ti rí ẹni ọlọ́tẹ̀ láàrin wọn tó fẹ́ gbàbọ̀dẹ̀ fún wọn gbogbo wọn á dìde wọn á kò tì ní social media ẹ̀rí pé adákẹ́ ayé ẹnu padà ẹ jẹ́ káwọn náà bẹ̀rẹ̀ against àwọn celebrity wa náà bá ṣe dákẹ́ wọn rò pé bá Tinubu gan ò léyàn ní àbí kò séyàn tó ń support àbí gbogbo wa la against ẹ̀ àwọn táwọn support ẹ̀ já dìde náà ká fèsì ẹ̀dẹ̀ of Yorùbá náà tó bá Tinubu fẹ́ takò wọn ká jẹ́ kó rí gbogbo àjọ pé ẹni tó bá fẹ́ arrest kan arrest àwọn ọmọ Ìgbò náà ló pàdé ló report Adéyínká grandson tó jẹ́ ọmọ Yorùbá tó wà UK torí kó support Tinubu tó ń report of ọlọ́pàá ó wà lẹ́wọ̀n délé lẹ́nu but tí Nnamdi Kanu wọn protest ẹ̀ tí EFCC bá fẹ́ gbé ọmọ wọn pé wọ́n fẹ́ investigate wọ́n á sọ pé dèyé ti gbò wọn ò ní jẹ́ kó investigate ẹ̀ but tọmọ tí yín bá ti ṣe àwọn alákọ̀ọ́kọ́ fẹ̀ díẹ̀ sáyé wọ́n wá tì yín ẹ̀yìn náà àjọ kọ́tẹ̀tì ẹ̀yìn lẹ́yọ Kẹ́mi Adéọ̀sùn ní finance pé kán probe ẹ̀ kò ní certificate ìgbà tó ti yọ Kẹ́mi Adéọ̀sùn ní finance pé kò ní certificate èèyàn ọmọ Haúsá tó ń fi rọ́pò lé ní kí láǹfààní ẹ̀ ẹjọ́ ẹ̀yìn ọlọ́tẹ̀ àwọn Ìgbò fẹ́ sọ yín dà bí àwọn ṣe dà ẹ̀ ló làákàyè yín ìgbà tá ti yọ Kẹ́mi Adéọ̀sùn lé ní minister of finance eléyìí tó wá fi rọ́pò ẹjọ́ kí ló ti wá dà ẹ mọ̀ pé inú àwọn Ìgbò tẹ́ mú mọ́ra inú ẹ̀ ò dùn sí yín wọ́n fẹ́ wọ̀ yín lára kó lò yín kẹ́ pa àwọn adarí yín kẹ́ bà wọ́n lórúkọ jẹ́ kẹ́ wá jọ̀dà kan ẹ ti ta gbogbo ilẹ̀ Yorùbá tán ilé grandfather yẹn ti tà tán fún àwọn ọmọ Ìgbò kẹ̀bí Èkó nìkan lọ́n ṣe sọ pé kì í ṣe ìlú ẹnìkan wọ́n sì máa sọ pé Ìbàdàn ń ṣe ìlú ẹnìkan ẹ̀yìn aláìníro nára Galatia yìí no tell me Adetoun bọ́ ó kàn sọ̀sọ́kùsọ ó bú Tinubu ó ṣe yàmàyàmà wọ́n ṣe yàmàyàmà ẹ̀yin àwọn wèrè kan ẹ̀kọ́ dákẹ́ kan fún wọn láàyè orí ọ̀fẹ́ inú mi dùn sáwọn ọmọ Ìgbò yẹn anybody tó bá ti ṣe dáadáa láàrin wọn wọ́n fàyà ẹ̀ wọ́n porí ẹ̀ wálé àti ń dákẹ́ àti jẹ́ ká rò pé àwọn pípì kan á máa rò pé gbogbo èèyàn ló against Tinubu ìtẹ̀ ń ṣerú àsìkò yìí tẹ́lẹ̀ yàmẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta jáde àsìkò táwọn Fúlàní pàtiwà ẹ̀ kí l'Àtíkù fẹ́ ṣe Àtíkù látún Nàìjíríà ṣe báyìí Òbí látún Nàìjíríà ṣe àbí àwọn ládébẹ̀ là protect interest yín against interest àwọn èèyàn wọn ẹ wo ẹ jẹ́ kó rí wa máa pé o celebrity ìyàwó nìyẹn ò ní dáa fún.